Arabambi family àtúntì dé náà nù lónìí. Kò sórúkọ tá a jẹ́ tẹ́ ẹ̀ bá wa jẹ́. Ńgbà tí Arabambi dé, kò síbi tí Arabambi ò ti sí èmi kan Arabambi inú yàrá mi. Bẹ́ẹ̀ dé sọ ń paraga bẹ́ẹ̀ rí táwọn oníparaga tó lọ báyìí ẹ̀ẹ́rẹ́ tí ó jẹ́ Arabambi nù wọn. Bẹ́ẹ̀ dé skul tí tíṣà bá pọ̀ lọ lóríṣiríṣi ẹ̀rí tíṣà tó jẹ́ Arabambi ń bẹ̀. Tẹ́ bá wọ àárín àwọn pìrìsẹ́ńtà ẹ̀rí Arabambi pìrìsẹ́ńtà. Gbogbo orúkọ tá à ń jẹ́ náà lè ń bá wa jẹ́. Ìgbà tí ìjayà náà dé bẹ́ẹ̀ bá dé àárín àwọn ọlọ́kadà ẹgbẹ́ ìjayà gbogbo ọlọ́kadà. Tẹ́ bá dé àárín àwọn pàrágà náà ẹni ìjayà gbogbo pàrágà. Ìjayà gbogbo àwọn tó ń ta pàrágà lánàá ló náà bá kó lọ́wọ́ níbi wedding Alhaji Murphy lánàá kó ń fẹnu mu ní àá. Ìjayà má ti wá pọ̀ o kò síbi tá a ti rí ìjayà. Kódà nígbà tá a wo ìjayà lọ títí ìjayà àtúmọ̀ ìjayà nínú Islamic singer Ahmad Aláwìyé ìjayà gbogbo olórin Islam nù. Ńgbà tó tún máa wo ṣoṣoṣoṣo láàrin àwa comedian tí à ń kọrin ẹ̀fẹ̀ táwọn fẹ́fẹ̀ dárayá èmi tún jẹ́ ìjayà wọn Obama gbogbo comedy. Mo wà ń bẹ̀ mo káyé jẹ ayé gan kó mi jẹ. Tábà tún máa wà wọ́n gospel náà á rí alápánlá náà ń bẹ̀ ìjayà gbogbo gospel. Abẹ́ẹ̀rí ó spread lọ. Nígbà tí wọ́n tún gbórí wọlé o a tún gbórúkọ tuntun wọlé Obama gbogbo Fuji kò síbi láti rí Obama láàrin àwọn tí wọ́n ń gbowó ń ta àrí gbogbo Obama gbogbo àwọn union wọn bí àwọn rè wọn tó bẹ́ẹ̀. Mo kí àwọn bàbá mi àti àwọn màmá mi tí wọ́n wà níbí lénìí ẹ̀rí àkànní ọlọ́run wà gọ́dẹ̀ bàbá àgbàlagbà àpáta àlùkùránì ẹ bá mi ṣá wọn ní àtẹ́wọ́ ọlọ́run á dá yín sí fún wa bàbá mi Olúọmọ MC Musiliu àwọn náà rí ẹ bá mi ṣá wọn ní àtẹ́wọ́ ọlọ́run á dá wọn sí ní agbára ọlọ́run tọwọ́tọwọ́ ni mo fi kí efele wàá ṣeré bàbá àgbàlagbà irúmọlẹ̀ gbogbo Ìjẹ̀bú àṣebúṣebú dáyà ọlọ́run gbogbo formation ju alẹ́ wàá ṣeré bàbá mi kò ní rẹ̀ bí a ṣe ń kí gbogbo wọn pátá porogodo báyìí mo dẹ̀ kí hello mo dẹ̀ kí ọmọ alálùbáríkà ẹ̀rí àwọn náà lọ wà ní kọ́nà Obama gbogbo Islamic singer ó kí bàbá àgbàlagbà lọ́wọ́ kan bẹ́ẹ̀ bá mi ṣá wọn ní àtẹ́wọ́ ẹjọ́ mi ò gbọ́ mo ti kí gbogbo wọn síá tí o bá sì tá a bè ọlọ́run iṣẹ́ ẹrú ọwá kò ní lánà lágbára ọlọ́run lágbára Elédùmarè a máa dún sí ni fún gbogbo àwọn èèyàn tó wà níbí bàámi Àjàdí dúpẹ́dúpẹ́ tó ń. Bàbá wa sì Jíbọ́lá ló ń kọrin ọpọlọ. Everybody ló kókó yẹn. Kí Koko Zaria náà máa wọlé. Pàtó ti kọrin ti pẹ́ látàyè Brown. Kí ni káwá ṣe? George Bush, Sulena Yan, Kamali Papi, àwọn aláwo Ṣáàmà gbogbo wọ́n ní space belt kan wọ́n ní space belt kan wà níta wọ́n ní bẹ̀rẹ̀ báyìí wọ́n ní fọ́gílà tí ẹ̀ tó ní ọkọ̀ dẹ́dẹ́ rẹ̀ yìí àtàwọn òṣìṣẹ́ aṣọ àbábẹ́rẹ́ mi ìrọ̀lẹ́yàwó lọ́la sàtì àgbogbo ojú ìlú gbogbo etí máa ń Bush anything away ilẹ̀ bàbá àgbàlagbà Bush anything. Àní lọ́la sàtì àgbogbo ojú ìlú gbogbo etí máa ń yàyà. Ẹ jọ̀ọ́ Pàṣọ náà máa bá wa lọ́ọ̀ṣì ẹ̀yà mi létí ẹ wá ṣe wọ ẹ̀gbẹ̀gbẹ̀ tó rọ́mọ ẹ̀ ní ṣe wọ ẹ̀gbẹ̀gbẹ̀. ẹ má lọ borí báyìí pẹ̀lẹ́ fọ́ńtàsì àlọ́wọ́ o àmọ́ ní tèmi sì àtọ́ bá pẹ́ máa nù o àwọn báyọ̀ wá tálára ò lè fara wé àgbàgbà àgójú ṣàdó máàkì lọ. Máàkì lọ bá sọ. Kéwà ìdè máa ló ń pàṣẹ. Ọlọ́wọ́ ni jẹ́ kójú wa orí fi. Bàbá tí eégún kan ló ti jáde látàárọ̀ láti kọ́ bí aago 8 ọ̀sán aago 8 àárọ̀ I mean. Ó ṣe jáde kò dẹ̀ jẹun kó tó kúrò lé
ó wá pe atọ́kùn ẹ̀ sákìyèsí ó ní. Ṣàmú o ìgbẹ̀ngbọ́n mi o. Ṣàmú ní olúwa mi ẹ mú mọ́ra ni táwọn ọmọ ẹ̀rí wo ń jó táwọn ìyàwó lé ń jó tẹ̀lé lẹ́yìn bó lẹ́fẹ́ sọ pé ẹ lọ ẹ mú mọ́ra ni o. Ó ní mo ti gbọ́ ngbà yẹn ó bá mú mọ́ra ó kọ́ tu di ẹ̀kan náà ló bá tún pé. Ó ní Ṣàmú o ìgbẹ́yẹn ti kọlẹ̀ gan-an ogun jẹ̀dí tí mo lò láti jẹ́ ta mi mọ̀ pé ènìyàn ló máa ṣiṣẹ́ sí. Ṣàmú ní olúwa mi báwo la ṣe máa ṣe báyìí torí ọlọ́run ẹ mú ma ànímọ́ ní ìgbẹ́yẹn ti kọlẹ̀ ìṣó ló máa ń fún yàn ní inspiration bí gbèsè máa rí mo ti sọnù ẹ̀kú ìkódẹ́rùn. Ṣàmú bá ní olúwa mi àwọ̀ gbọ́dá sí ni lóòótọ́ lọ́ba ní igbó kan wà nítòsí pé kó wọ ọbẹ̀ lọ àá sọ fáwọn mẹ́rin pé bàbá wọ ìgbàlẹ̀ lọ nígbà tí eégún wọnú igbó lọ ló bá lọ yàgbẹ́ ńgbò yàgbẹ́ tán ló bá múra ló bá bọ́ta padà ṣẹ́rí bí bọ́ta tó bọ́ta làwọn onílù bá tún sọ́gi bòlù àṣẹ ibi tẹ́gùn ti lọ yàgbẹ́ àṣẹ inú ìjà lọ ní ìjà ló dẹ́ tètè fùyàn lára ó ti wọ gbogbo inú prọkọtọsì lọ lọ́hùn bàbá atọ́kùn ló bá dá orin lónìí bẹ́ẹ̀ la ṣe ń ṣera wa o bẹ́ẹ̀ la ṣe ń ṣera wa òfófó àlejò bẹ́ẹ̀ la ṣe ń ṣera wa bẹ́ẹ̀ la ṣe ń ṣera wa o bẹ́ẹ̀ la ṣe ń ṣera wa òfófó àlejò bẹ́ẹ̀ la ṣe ń ṣera wa. sẹ́ríbẹ́kù ìtìjọ́ tó ń jọlọ báyìí ó kọ̀ dẹ̀ kánà mọ́kàn gbọ́ tó pariwo. yéé làwọn onílù bá dákẹ́ wọ́n rò pé egun fẹ́ ṣe ń yí orin ní. ló bá ní Ṣàmú o mo ti ṣìrì lẹ́nìí àṣẹnújà lọ ni mo ti lọ yàgbẹ́. Ọlọ́run máa dára ayé bí mo ṣe wà yìí sórí gbogbo inú ọmọ Nàìjíríà mi méjèèjì ìjà lọ ti bá bẹ̀ jẹ́ bí mo ṣe wà yìí o Ọlọ́run máa dára ayé o. Ṣàmú ní olúwa mi ẹ má tra ẹ o ẹ má bàwọ̀ jẹ́ o ẹ mú mọ́ra ni o. Abọ́lórí burúkú ní ẹni Ṣàmú mo ní ìjà lọ ti jẹ gbogbo ẹ̀kọ́ mi ó ní kí n mú mọ́ra irú ìmúmọ́ra wo nìyẹn bí mo ṣe wà yìí mo ní láti dára ayé. olúwa mi má ṣe bẹ́ẹ̀ o ẹ mú mọ́ra ni àti fẹ́ẹ́ dé ìgbàlẹ̀ ẹ lọ wọlé bó ṣe dẹ̀ kan náà nìyẹn egun ṣáà yíra mọ́lẹ̀ ń pariwo ní Ṣàmú bá ní olúwa mi ẹ mọ nǹkan tá a máa ṣe á sáré dá ọ̀kadà dúró fún yín tí ó sáré gbé yín lọ ìgbàlẹ̀ àṣedíẹ̀ ni egun ní olórí burúkú ní Ṣàmú wọ́n ló kọ́ bá mi mo dẹ̀ sọ fún ẹ láàárọ̀ yìí pé ọkọ mi ò fẹ́ gbé egun lẹ́nìí ó ní àfi dandan kí n gbé Ṣàmú bí mo ṣe wà ìwọ ẹlẹ́dàá àwọn ọmọ mi ò ní darí díẹ̀ torí gbogbo ọmọ Nàìjíríà méjèèjì ìjà lọ́ọ́ ti bá bẹ jẹ́ bí mo ṣe wà yìí. ọwọ́ ni kásáré dá ọ̀kadà dúró kọ́kadà máa gbé lọ. olórí burúkú o tún fẹ́ kí n ṣẹ̀tọ́ fi Fáṣọlá tọmọ pé gún ẹlẹ́rù ni mí nígbà tí mo fẹ́ dá kọ́tọ́ sí kí n tún lọ kọ́kadà kọ́ àwọn anásímà tún mú mi lọ́nà olórí burúkú. Ọlọ́run ní jáde láburú abatí. ẹ̀gbọ́n ò gbádùn mọ́ o ẹ bá mi ṣá kòyókòyó ní àtẹ́wọ́ ẹ rí tá a bá ń sọ̀rọ̀ pé àwọn ìjayà screening of brain máa ń wà anything concerning to Arabambi wọn ó screen ọpọlọ rẹ kò sí bóyá léṣe tó bá ti jẹ́ pé àṣàpè tomato ní wọn ó ju ọsẹ gbẹ ni ẹ bá mi ṣàkóyókòyó ní àtẹ́wọ́ lẹ́ẹ̀kan sí i ṣẹ́rí ọ̀rọ̀ ọjà náà kò ń ṣe ọ̀rọ̀ lásán àwọn gay ladies gan tí wọ́n wà òkè dáadáa tí ọwọ́ ìjà lọ bá àwọn náà máa ń jẹ́wọ́ ṣó ti yẹn mo rántí ń gbà tá a wà lóṣù ilé bèbí kan ni bó ṣe bẹ̀rẹ̀ sí ní rìn nìyẹn. ó tiẹ̀ fi tiẹ̀ bẹ́ẹ̀. ló bá rìnrìn bó ṣe ní excuse me mo ní mi ó ní yá mo bá dùn sorry please can you tell me where law faculty is mo ní